mi níbẹ̀ ṣe rorúkọ mi níbẹ̀ elégbọn lóbò ìwọ àtàwọn journalist Nàìjíríà olórí burúkú ló pọ̀ nù yín nǹkan tí àwọn ọmọbìnrin wa ṣe daṣẹ́wó tán nìyẹn nǹkan tí àwọn ọkùnrin wa ṣe di yahoo tán nìyẹn because ẹ lack wisdom. You guys' life are full of lies, deceit. Tẹ́ bá rí ọmọ tó ń ṣoríire bí kó jábọ́ ni. Tó bá jẹ́ pé ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe journalism, tẹ́ bá fi rú àwa iṣẹ́ àríkọ́ṣe, bóyá obìnrin tí ò bá máa ṣaṣẹ́wó kò bá kéré lọ́jọ́ tèmi. Bóyá àwọn ọmọ yín, àwọn ẹ̀gbọ́n yín, àwọn àbúrò yín tí wọ́n ń pa léèrè, tí wọ́n ń ṣiṣẹ́ ẹyẹ tó ń ṣiṣẹ́ ẹ jẹ́ kí n sọ báyìí pé ṣé olóṣó àbí abeg hello kí ló ṣẹlẹ̀ pé second line wọ́n sáré step out bóyá tírú yín bá ń rí àwọn obìnrin tí wọ́n ṣe dáadáa tí ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ tẹ́ pera yín ní journalist not everybody but some of you that are born failures tẹ́ pera yín ní journalist tó jẹ́ pé gbogbo ọmọ tó bá ń ga àfi kẹ́ ẹ máa rí dínkù wọn ṣé ohun tẹ́yìn kọ sórí Google ọjọ́ tẹ́ ti ń ṣe list the richest actress tí ẹ forúkọ mi sí kí ló ní ṣe pẹ̀lú account balance mi. ọjọ́ tẹ́ ti ń ṣe the richest actress kí ló ní ṣe pẹ̀lú account balance ní kékeré tí mo dúró yìí. bẹ́ẹ̀ ṣe fi orúkọ mi sí gan ló ṣe jẹ́ ó jẹ́ drive fún mi bẹ́ẹ̀ ṣe forúkọ mi sí ló motivate mi jẹ́ ìyọ̀gbọ̀n dúró bẹ́ẹ̀ ṣe fi orúkọ mi sí ó jẹ́ drive fún mi ó jẹ́ kí n máa ṣiṣẹ́ takuntakun torí pé ẹ̀ẹ̀tàn mi ò sí nínú àwọn tẹ̀lé mo wá ń ṣiṣẹ́ takuntakun àti jẹ́yàn wọn ò sọ fún ẹ pé in history Lizzy Anjorin gbé mọ́tò wọ film industry ni olórí burúkú ẹ̀yin awáyé má ṣe that is why ẹ máa ní ìjọba ò dáa ẹ máa ní ọlọ́pàá ò dáa àwọn journalists in Nigeria tell me stories they put on social media tó ní credibility tell me one story ẹ jẹ́ ká lọ sí àwọn media houses let's go to Vanguard The Nation tell me show me a story tí àwọn Yorùbá setting tí wọ́n kọ tó ní credibility olórí burúkú ló pọ̀ nù yín àwáyé má ṣe rere ló pọ̀ nù yín ẹni àná ló pọ̀ nínú yín and it's good tọ́mọ richest actress I am not one of them but I am most successful get that into your empty skull I work for it and I earn it olórí burúkú ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́lẹ̀ ń ṣe journalism ẹ̀yin aláyé bàjẹ́ olórí burúkú ẹ̀yin aṣèrè awáyé má ṣe rere tẹ́lẹ̀ máa ń kó léètì list lójoojúmọ́ ẹ lọ wo àwọn Yorùbá artist àwọn Igbo artist tó ń ṣiṣẹ́ takuntakun tí wọ́n dẹ̀ ní achievement láti show for it ẹ̀yin olórí burúkú awáyé má ṣe rere tó o bá lọ sórí website kò sí single story Yorùbá artist kankan tó jẹ́ òtítọ́ shame on you gbogbo ẹ̀yin journalist tẹ̀ ṣorí burúkú shame on you ẹ wá ní ìjọba ò dáa wọn ò fún yín visa ta ló fẹ́ fún lórí burúkú yín ní visa ta ló fẹ́ fún aláyé bàjẹ́ yín ní visa ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá journalist ẹ worst ju ìjọba lọ toró lórí burúkú awáyé má ṣe rere yín gbogbo àwọn obìnrin tó ń ṣiṣẹ́ takuntakun ẹ kì í rántí wọn rántí ẹ kì í rántí fi wọ́n sínú list ẹ rántí ṣùgbọ́n àwọn tí mi ìfẹ́ sọ̀rọ̀ olórí burúkú ìjọ tẹ́ ti ń dárúkọ ẹ rántí dárúkọ Abímbọ́lá rí Abímbọ́lá is one of àwọn ọmọ tó kẹ́ promote nílẹ̀ Yorùbá ìyàwó Òkìkí Afọláyan
Abímbọ́lá Afọláyan ó wà nínú àwọn ọmọ tó yẹ kẹ́ promote sí Olúmíní ó wà nínú àwọn ọmọ tó yẹ kẹ́ bọ̀. You are failures. You are bunch of failures. Olórí burúkú awáyé má ṣe òun láṣọ yín ṣe máa ń pọ́n láyé yín ṣe máa ń bàjẹ́ lórí burúkú ṣe máa ń bá yín. We have some youths that are working so hard. Tó bá sọ pé wọ́n gèjì orúkọ àwọn èèyàn, do you know what it means? Tó bá jẹ́ pé lórí burúkú bíi tiyín làwọn ará Amẹ́ríkà ni, they will rate Beyonce than Rihanna.